ohùn Olúwa fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé ìbò Ọ̀ṣun state ní sátidé Adémọ́lá Adélékè ló ní. Mo rí àpótí ìbò ní ọwọ́ gómìnà Adémọ́lá Adélékè, bọ́tí pípà ìbò gbogbo mo rí láàrin wọn. Ṣùgbọ́n ìjọba ìbò yẹn, announcement ìbò yẹn tá a bá gbàdúrà dáadáa kò ní jẹ́ tAdélékè, àfi àánú àti ìdásí Ọlọ́run nìkan ṣoṣo. Àmì t'Olúwa dẹ̀ sọ pé yóò ṣẹlẹ̀ nìyẹn. Ní ọjọ́ yẹn mo rí wọ́n kó ìwé ìbò wọnú igbó. Mo rí wọ́n ti géètì ẹlòmíì tán àjọ jáde débi tí yóò ti wá lọ dìbò. Ìpinnu tó wà ńlẹ̀ ní Ọ̀ṣun state ni mo ń sọ yìí o, tí mo rí nínú àdúrà ìhámà mi yìí o. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí Adémọ́lá Adélékè ti fẹ́ borí. Mo rí wọ́n declare bẹ̀ pé wọ́n cancel election bẹ̀ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kan gbàdúrà. Bí wọ́n bá máa announce Adélékè, ọwọ́ àánú nìkan ló wà o àti ìdásí Ọlọ́run. Bọ́tí ní tìbò òun ni yóò wọlé. But ní announcement ó wà lọ́wọ́ adájọ́, àwọn agbófinró, INEC, àwọn Nigeria driver, tug. Ohun t'Ọlọ́run fọ́ fún mi nìyẹn o. But ẹ̀jẹ̀ á gbàdúrà o. Èyí tí ó dá l'Ọlọ́run yóò ṣe o. Take note. Bàbá wa tí ó lọ joyè ìrun ẹkùn yìí tó lead ní ẹkùn, Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé ká ti gbàdúrà fún o. Pé lẹ́yìn pé ìrun ẹkùn tí mo rí àti èyí tó lọ pé kò sí kankan mẹ́ pé ẹgbẹ́ òṣèlú lásán ni. Ẹgbẹ́ òṣèlú lásán pé ká gbàdúrà fún wọn. Àpápá nígbà tí ìjọba yìí bá lọ tán kí òun gangan kí ó má tètè sá kúrò Nàìjíríà, torí Nàìjíríà máa tájẹ̀ tiẹ̀ àti ìjọba míì tó ń bọ̀. Wọ́n míì ní ẹ̀ sílẹ̀ kí gbogbo á gbàdúrà fún gbogbo tó bá máa ṣe. Kó máa gbàdúrà ká dẹ̀ yọ kúrò nílẹ̀ Yorùbá pé ó pẹ̀lú olùgbàlà ilẹ̀ Yorùbá pé kì í ṣe olùgbàlà ilẹ̀ Yorùbá mọ́ o, pé òṣèlú ni. Mi ò tó sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Nípa ti Oríyọmí Àìsàn, Ọlọ́run sọ, mo rí pé ó wà lọ́fíìsì pẹ̀lú bàbá Tinubu. Olúwa dẹ̀ bá mi sọ pé mo dẹ̀ béèrè pé kí ni túmọ̀ àti àpò. Olúwa sọ pé ó lè di gómìnà lọ́la ní Ọ̀yọ́, ṣùgbọ́n gómìnà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, Olúwa sọ fún mi pé ó ń ṣiṣẹ́ fún APC, ó ń ṣiṣẹ́ fún Tinubu ni. Mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ rescue Oríyọmí Àìsàn pé ó ń ṣiṣẹ́ fún Tinubu ni, kì í ṣe pé ó máa pọ̀ wọn níbi kankan lọ. For now mi mọ ọ̀la o. I take note. Èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí? Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o, ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ wò ó, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fọ́nrán yìí látòkè délẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé, a kí n káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ṣe ń bá wa wọlé sórí ìkànnì wa, ẹ dákun ẹ bá wa tẹ subscribe button yín. Ṣé wá rí subscribe button tẹ́ n ò já yín lówó, n ò já owó yín, ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ sí gbogbo tá a bá mú wá sí orí ìkànnì. Ó ní kinní kan báyìí bí aago níbi subscribe button yín yẹn tẹ́ yẹn. Ẹ fọ́ tẹ kinní aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell. Òun ni ó máa ta yín lólobó lóòrèkóòrè lórí ìkànnì wa. Ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ní àkọ́kọ́ bàbá tó ṣe drop ìyẹn fídíò sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ sì ń bá wa tẹ subscribe button yín, ntẹ́yìn náà bá dáwọ́ yín ní òrìrì báyìí la máa já sí. Ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ má dènà pẹ̀lú. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé. Fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Finally ní àti 2027 lọ, ìjọba ó máa fi kún owó iléèwé ọmọ primary school àti secondary àti university. Ìjọba máa fi kún owó iná, ìjọba máa fi kún owó petrol,
ìjọba máa fi kún owó orí. Bákan náà ìjọba á fi kún owó orí o. Ẹ lọ kan tí mò ń sọ ilẹ̀. Ìjọba dẹ̀ máa fi kún owó epo petrol. Bákan náà ìjọba máa fi kún iye ọdún tó yẹ ká máa lò. Bóyá 8 years ni ìjọba á sọ di 10 àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀ka kan tí mo sọ yìí ní agbára Ọlọ́run, ohunkóhun tíjọba bá máa ṣe tó bá máa ba orúkọ ọjọ́ ọ̀la Yorùbá jẹ́, Ọlọ́run yóò wọ̀ wọ́n nínú láti yí padà. Eléyìí nípa ti Sowore. Bàbá sọ fún mi pé òun mọ̀ nípa gbogbo ohun tí Sowore ṣe. Kí ìjọba tó ń lọ lọ́wọ́ ẹ má bá a sọ Nàìjíríà di òkú pátápátá, pé kò sí àlàyé ń bẹ̀, pé òun lòun torí ẹ̀ gbé Sowore dìde. Sowore lè wá di ààrẹ lọ́la o, ọmọ Ọlọ́run ló lè di ààrẹ lọ́la o. Ṣùgbọ́n ní ti àkókò pé kì í ṣe ọ̀rọ̀ ààrẹ, òun gbé dìde láti jẹ́ kí orílẹ̀-èdè yóò mọ̀ wípé òun sì wà nípa ti Nàìjíríà, pé ìjọba yìí fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè di òkú, ìjọba tó ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n òun gbé Sowore dìde láti rí i pé ìjọba yìí Ọlọ́run sì wà nípa ti Nàìjíríà, pé wọn silent gbogbo ènìyàn. Eléyìí nípa ti Ṣèyí Mákindé. Ọlọ́run sọ pé wọ́n ti fẹ́ pa irọ́ ńlá kan láti dá wàhálà sí Ṣèyí Mákindé lọ́rùn. Wọ́n dẹ̀ ti fẹ́ dá ìjì ńlá kan sí Ṣèyí Mákindé lọ́rùn. Ṣèyí Mákindé lóòótọ́, gẹ́gẹ́ bí àwọn ẹ̀bẹ̀ àti ìkan tó ń sọ láìpẹ́ yìí, pé ibi tó ń ṣe dé ni káwọn èèyàn tẹ̀síwájú. Tí a bá dárúkọ gómìnà tó ṣe dáadáa nílẹ̀ Yorùbá o, tí a bá mú tòṣèlú sí o, tí a dárúkọ gómìnà tó ṣayé eré o, tó ṣiṣẹ́ o, Mímíkò, Ṣèyí Mákindé, Amósùn, Arẹ́gbẹ́ṣọlá, Adémọ́lá Adélékè, Bíọ́dún Oyèbánjí lẹ́kìtì, Àńbọ̀dé, Lọ́kì Ayédatiwa l'Oǹdó. Tí a bá fi tòṣèlú sílẹ̀ o, wọ́n gbìyànjú o. Ṣùgbọ́n nítorí òṣèlú, àwọn èèyàn máa criticize tí mo sọ yìí o. Àwọn èèyàn criticize. Wọ́n gbìyànjú o. Ará ìlú ló mọ̀ ohun tíjọba ṣe. Kì í ṣe àwọn tó ń díje àbí olóṣèlú ló lè sọ òótọ́ nípa ọ̀rọ̀ ìlú. Mi ì sọ olóṣèlú o. Wòlíì Ọlọ́run ni mí o. Mi ò dẹ̀ ní candidate o. Ṣùgbọ́n mo sọ ohun Olúwa. Ìyẹn nípa ti àwọn tí ìjọba ti Ọ̀ṣun. Eléyìí ọ̀rọ̀ sẹ́nétọ̀ Iléṣà, ọba wọn bá sọ fún mi pé ọ̀rọ̀ sẹ́nétọ̀ tí Iléṣà sọ tó di wàhálà ẹ̀, Olúwa lòun fi àṣìsọ yẹn sí wọn lẹ́nu, pé torí ẹ̀jẹ̀ tó bá sàn ní election Ọ̀ṣun ò bá pọ̀. Ṣùgbọ́n Olúwa lòun fi àṣìsọ yẹn láti fi ká ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, ìjì ẹ̀mí tó fẹ́ ṣòfò, láti fi kọ́ṣọ́ rẹ̀, kọ́ṣọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àtàdúrà àwọn àyànfẹ́. Ọlọ́run ló mọ̀ sí ohun tó sọ, pé òun fi dáàbò bo àwọn ọ̀pọ̀ ẹ̀mí tí wọ́n fẹ́ wéèsì nínú election ní àwọn olóṣèlú. And still now, ìkùkù ti wà lójú ọ̀run lórí election Ọ̀ṣun. Bákan náà, mo dẹ̀ rí ẹ̀jẹ̀ sì wà púpọ̀ lórí ilẹ̀, kí gbogbo a máa gbàdúrà, ká má kúrò nínú àdúrà, ká sá máa gbà. Olúwa ní òpin ìjọba ààrẹ Tinubu, bàbá wa ni mo rí o, ló ń fi hàn mí o. Èkíní, ní òpin rẹ̀ tí a bá gbàdúrà, ní ipa rẹ̀ ogun máa wọ orílẹ̀-èdè. 2, bí a bá gbàdúrà dáadáa, ó máa tún jẹ́ ààrẹ tí wọ́n á fi ìtàpá sórí àlééfà. Bóyá second term ni o, I don't know. Ẹ̀kẹta, lẹ́tà tí mo rí, ó máa jẹ́ ààrẹ
tí àwọn ará òkè ọya náà ti máa tàn tó bá ti ṣe gbogbo òfin àti gbogbo nǹkan tó fẹ́ ṣe tán wọ́n á wá kó ọ̀tẹ̀ jọ wọ́n á ìpìsì ẹ̀ pé nítorí ìdí èyí kí àwọn ọmọ Ọlọ́run pàápàá àwọn ọmọ Yorùbá kí a gbàdúrà fún tá a bá dẹ̀ rí ibi tó kùn sí fún kí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ àti ọba kí wọ́n bá kí ó ṣe àtúnṣe kó ro ti orúkọ ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí bàbá Tinubu máa ṣe ní ìjọba ó máa dá ṣùgbọ́n òpin rẹ̀ Olúwa sọ pé kò ní fẹ́vọ̀ ilẹ̀ Yorùbá o nígbà tó bá parí ìjọba o ìyẹn nọ́mbà 1. Mo rí adé ńlá tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ dé lọ sí Villa gbà tó débẹ̀ wọ́n ṣí adé yẹn wọ́n gbélé ẹnìkan tí ò tiẹ̀ nítumọ̀ wọ́n gbélé lórí wọ́n wá fòun ní adé kékeré wọ́n wá béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ Olúwa sọ pé kì í ṣe Ọọ̀ni ni mo rí o wípé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àti ipò Ọọ̀ni nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la lẹ́yìn ìgbà tí Tinubu bá parí wọ́n á rí dínkù ìjọba míì tí ó wọlé tílẹ̀ Yorùbá bá lọ tí náà ti bá gbàjọba wọ́n á rí dínkù ipò Ọọ̀ni of Ifẹ̀ lọ́jọ́ ọ̀la wọ́n á dẹ̀ rí dínkù ipò ọba ilẹ̀ Yorùbá wípé nítorí bẹ́ẹ̀ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ òṣèlú tó ń lọ lọ́wọ́ kí wọ́n fọgbọ́n sí o àti sọ̀rọ̀ àti ṣe kí ó má jẹ́ pé Tinubu máa parí ìjọba ní ayọ̀ àti àlàáfíà ní ìwọ̀n tí Ọlọ́run bá gbé dé gbogbo ẹni tí ó fi ara hàn gbogbo tí àwọn èèyàn sọ nínú ìjọba àti tán ṣe kó má wàá jẹ́ pé àwa ilẹ̀ Yorùbá ni yóò jìyà rẹ̀ kẹ́yìn so kí bàbá Ọọ̀ni of Ifẹ̀ kí gbogbo ọdẹ gbàdúrà fún kábíyèsí kó má di pé ọjọ́ ọ̀la ipò Ọọ̀ni of Ifẹ̀ wọ́n á nínú ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ rí dínkù rẹ̀ through òṣèlú. Thank you. Mo rí bàbá wa Tinubu lórí ẹṣin Àtíkù débẹ̀ mo rí Tinubu náà Òbí débẹ̀ Tinubu náà Amaechi débẹ̀ Tinubu náà pẹ̀lú ẹgba Ṣèyí Mákindé ó náà pẹ̀lú ẹgba àwọn kan pàṣẹ gbogbo wọn débẹ̀ ní ìkankan Tinubu ẹ̀ sì fẹ́ gba náà débi tí wọ́n ṣubú lulẹ̀ tá a lè dìde. Ní òjijì mo rí pé láìpẹ́ gbogbo wọn tún jọ dìmọ̀ wọ́n rìn wọ́n lọ kán tó dọ́dọ̀ ẹ̀ nígbà tí wọ́n lọ ní ìkàkà kán tó dọ́dọ̀ ẹ̀ mo rí pé ó sọ̀kalẹ̀ lórí ẹṣin yẹn wọ́n dẹ̀ di ẹṣin yẹn mú mo béèrè pé Olúwa kí ni ìtumọ̀ ìran tí ó mú mi rí Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé kì í ṣe Àtíkù àti àwọn òbí mo rí pé ní ìwọ̀n ìgbà tí gbogbo àwọn ẹgbẹ́ yìí ò bá tí ì ṣẹyọ kan tó bá jẹ́ wọ́n pín káàkiri ibi tí wọ́n pín sí pé kò sẹ́ni tí yóò lé Tinubu kò nínú ìjọba o àṣé ìyẹn ló fi hàn mí o tó bá jẹ́ pé olúkúlùkù ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe ń ṣe yìí tí gbogbo wọn ò jọ papọ̀ ṣe kan wọn ò lè rìmúùvù Tinubu lórí àga pé Tinubu náà yóò tún máa ṣèjọba lọ pé àṣírí tó ń fi hàn mí nìyẹn pé àfi tí wọ́n bá parapọ̀ díẹ̀ kan ni wọ́n lè rí Tinubu gbé kúrò lórí àléfà bọ̀ tó bá jẹ́ ìkankan yìí pé bó jẹ́ ẹgbẹ̀rún ọdún náà bá sì yapa pé Tinubu ló ti máa ṣèjọba lọ pé àṣírí tó ń fi hàn mí nìyẹn. Ní ìtẹ̀síwájú mo rí àwọn political party tó pọ̀ pẹ̀lú àsíá wọn mo dẹ̀ rí pé Tinubu ń gba àsíá lọ́wọ́ gbogbo wọn ó wá fún wọn lówó
mo wá béèrè pé olúwa kí ni ìtumọ̀ tí wọ́n fi àsíá political party change tí wọ́n gbọ́. Olúwa sọ pé gbogbo party tó wà ní Nàìjíríà yàtọ̀ sí ADC àti pátì Ọmọyẹlé Sowore, olúwa ní gbogbo wọn ni wọ́n ti fi ṣòwò pẹ̀lú Tinubu, pẹ̀lú ààrẹ Tinubu. Ẹ lọ kọ́lẹ̀ láti àkókò yìí lọ September lọ sí December, ẹ rí i pé àwọn political party yẹn Tinubu gbogbo wọn yóò máa padà sí APC. Wọ́n á gbé jáde pé àwọn títí dórí PDP gbogbo wọn olúwa sọ pé wọ́n ti ta àwọn pátì wọ̀nyẹn fún bàbá Tinubu, wọ́n ti ta fún APC. But àwọn tó kà wá ń bẹ̀ wọ́n kà á ń tà wọ́n ni pé wọ́n ti fi ṣòwò. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ má jẹ́ kí mẹ́sẹ̀ẹ̀jì òní gangan ẹ bá mi pín káàkiri kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó wà save for life. Bóyá wòlíì ni mí, bóyá mi ṣe wòlíì, ẹ mà lọ́jọ́ ọ̀la pé wọ́n ti fi ṣòwò. Mo rí bẹ́ẹ̀, ohun tó ló wá fi hàn mí nìyẹn. So ẹ̀yin àgbààgbà ẹ lọ bá bàbá wa ààrẹ Tinubu kó káwo ṣe o, Ọlọ́run yóò wà pẹ̀lú wọn o, Jésù ní fi wọ́n sílẹ̀ o, Ọlọ́run yóò dì wọ́n mú dópin o, títí Jésù yóò fi dé. He remain our Father. Ìjọba rẹ̀ ó rọrùn kò rọrùn o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ̀ ọmọ Yorùbá rí, ṣùgbọ́n nígbà tó bá parí kí ayé má sọ pé ṣèbí ọmọ wa ni. Ọ̀pọ̀lọpọ̀ kan tí ààrẹ Tinubu ṣe ó lè favour Nàìjíríà ṣùgbọ́n kò ní favour Yorùbá lọ́jọ́ ọ̀la. Ohun tó lù àwọn ọmọ ogun sọ fún mi nìyẹn o. tọ́ àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. tọ́ ẹ̀yin ẹ̀yẹn wá, ẹ̀yin olóye èèyàn, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn tẹ́ ẹ wà lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè látàrí fọ́nrán tá a ti jọjọ wò yìí tá a sì ti fi etí ara wa gbọ́. Kí ni ẹ̀yin náà ní léròǹgbà? Kí ni ẹ̀yin náà ní léròǹgbà tẹ́ fẹ́ sọ? tó rà mọ̀ pé ń tẹ́ ẹ wò yìí ẹ̀yin náà ní nǹkan kan bíi méjì tẹ́ fẹ́ sọ tó wà lọ́kàn yín. Ẹ̀yin náà láǹfààní láti kọ́mẹ̀ntì sí abẹ́ fọ́nrán yìí. Ẹ kọ́mẹ̀ntì, ẹ láìkì, ẹ share rẹ̀. Bẹ́ẹ̀ sì ń bá wa kọ́mẹ̀ntì tẹ́ ń láìkì tẹ́ ń share rẹ̀ tẹ́yin náà bá dáwọ́ yé dé òrèrè báyìí la máa dá sí. Àfi àkókò yìí a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá. Lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di. Oréré etí gbogbo wa ò mọ̀ gbọ́ o. Ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè, bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa. Ẹ má gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀, ẹ ṣé.